bá tẹ oògùn mọ́lẹ̀ tó wá jẹ́ wípé ẹsẹ̀ yẹn ti ń jẹrà, ẹni tó bá tẹ oògùn mọ́lẹ̀ tó wá jẹ́ pé ẹsẹ̀ yẹn báyìí ó ti ń jẹrà, ẹ lọ bá wọn ṣe iṣẹ́ yìí kẹ́ máa fi pa. Ẹ lọ bá wọn ṣe iṣẹ́ yìí kẹ́ máa fi pa. Ẹ lọ wá ewé arùnpalẹ̀ díẹ̀, ìsẹ́tà díẹ̀, pẹ̀lú ẹ̀tùbọ̀ òyìnbó. Ẹ gún gbogbo ẹ̀ papọ̀, ẹ gún gbogbo ẹ̀, ẹ lọ̀ ọ́ papọ̀. Ẹ wá pò ó mọ́ òrí, ẹ wá máa bá wọn fi pa díẹ̀. Á máa ṣe kí ni? Á máa pajúdé. Mi ò fẹ́ rí oògùn tí wọ́n tẹ̀ mọ́lẹ̀. Mi ò fẹ́ rí oògùn tí wọ́n tẹ̀ mọ́lẹ̀. Á máa pajúdé díẹ̀. Ayé ò ní rí wa mú láṣẹ Elédùà. Ẹni tó bá ti ṣetán láti fẹ́ bọ́ lọ́wọ́ ayé, tẹ́ ẹ ti ṣetán láti fẹ́ bọ́ lọ́wọ́ ogun tó jẹ́ wípé ẹ ẹ̀ mọwọ́, ẹ ẹ̀ mọsẹ̀, ṣùgbọ́n ẹ̀ ń jà á. Àbẹ́yìn ò mọ̀ wípé ayé a máa dàyàn láàmú nítorí ìyà tí ìyá rẹ̀ ṣẹ̀, nítorí ẹ̀ṣẹ̀ tí ìyá rẹ̀ ṣẹ̀, nítorí ẹ̀ṣẹ̀ tí baba rẹ̀ ti ṣẹ̀. Òun ni wọ́n wá ń pè ní ègún ìdílé. Tó o bá ti ṣetán, ẹnikẹ́ni tó bá ti ṣetán láti bọ́ lọ́wọ́ ogun ayé yìí, láti kápá ẹ̀, then ẹ lọ ṣe iṣẹ́ yìí. Anytime lẹ lè la. Ẹ ṣé, àtọmọ o, àtìyá o, àtọkọ o, ẹ máa la anytime tó bá ti wá sí lọ́kàn báyìí, ẹ la. Ṣùgbọ́n táìmù tẹ́ ẹ bá fẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀, ẹ kọ́kọ́ la fún ọjọ́ 3 léra wọn. Ẹ lọ wá ewé ìyá Àṣàkẹ́, ewé ewúro tó pọ̀ díẹ̀. Wọ́n máa ń pè ní orúkọ tí wọ́n kọ́ pé yẹn náà. Ewé ewúro tó pọ̀ díẹ̀. Ẹ wá akọ aláǹgbá. Ẹ lè lọ rà lọ́jà, omi ò ní kẹ́ ẹ lé mú. Ìmọ̀ tẹ́ ẹ bá rí ilé mú náà kò bá dì. Akọ aláǹgbá tó tóbi, ọrùn ẹ̀, orí ẹ̀, òun lẹ fẹ́ lò. Pẹ̀lú atare 7 odidi. Kéèyàn kan má tún béèrè lọ́wọ́ mi pé ṣé ọkọ̀ atare àbí ẹyọ atare. Odidi atare 7. Ẹ wá jó mẹ́tẹ̀ẹ̀ta papọ̀. Ẹ jó mẹ́tẹ̀ẹ̀ta papọ̀, ẹ lọ̀ ọ́ kó kúnná dáadáa kẹ́ ẹ gbé sílé. Ṣùgbọ́n táìmù tẹ́ kọ́kọ́ ṣe yẹn, táìmù tẹ́ fẹ́ kọ́kọ́ lò yẹn, ẹ ṣáà lò ó fọ́jọ́ 3 léra wọn. Ibi tí ọwọ́ ayé yẹn ò bá tíì máa wá, bó dẹ̀ jẹ́ ẹ̀yin náà ni wọ́n dìídì dojúkọ yín, tí ò dẹ̀ ń ṣe pé ẹ ṣẹ̀ṣẹ̀ kan, ẹ ẹ̀ ṣẹ̀ wọ́n, ṣùgbọ́n wọ́n kàn dìídì dojúkọ yín ni. Ẹ̀yin ẹ máa lo iṣẹ́ yìí, ẹ kàn máa la lílá. Ẹ ẹ̀ nídìí láti fi nǹkan kan la, ẹ̀yin ẹ ṣáà kàn máa la. Ogun tá a mọwọ́, tá a mọsẹ̀, Elédùà á ṣe kíni? Elédùà á kó wa yọ ńbẹ̀ o.